Èkó gangan láwà à ń sí lẹ́dẹ̀ à ń sí lóṣogbo à ń sí lábẹ́òkúta lẹ́ni Èkó tiwa láwà ẹ̀yà ọmọ Èkó káàkiri akínyín sẹ́mọ̀ kí ta bá lọ àárọ̀ àwọn bàbá tó máa ń sọ̀rọ̀ pé wọ́n ń gbádùn Èkó wọ́n ń ṣọ́mọ Èkó àmọ́ wọ́n wá sí Èkó ni bàbá pápá ló ń bàdàn mọ́ kí Marina nǹkan bàbá Jídébi náà sísà ọmọ yẹn kàn ń sọ ni ẹ̀ ń tàwọn pẹ̀lú lẹ́ni ọmọ Èkó gangan ni. Bàbá Rammy Adebayo Shitta Bey àwọn làwọn pẹ̀lú lẹ́ni bàbá mo kí yín sàn. mo kí yín o. ṣàlàáfíà ni sàn. àdúpẹ́. bàbá nìyẹn. alhamdulilayi. dúpẹ́ lọ́wọ́ ẹ máa ń kọ́ ọ lólùfẹ́ yín káàkiri kan wò yín. mo kí gbogbo wa káàkiri àgbáńlá ayé ibi tẹ́ ti ń wo Nigbati tẹlifíṣàn tẹ́ wá ń wò ètò àwọn àgbààgbà mo kí yín pé ẹ kú déédéé wòyí o. bàbá mi ẹ ṣe sà orúkọ yín ẹ bá mi yànnà náà ẹ fọwọn tí wọ́n sì máa ń dàpọ̀ mọ́ra wọn then Shitta Bey yẹn mo fẹ́ ka ọmọ ọbọ gangan yín nílùú Èkó bá mi yànnà. orúkọ tèmi ni Rammy Adebayo Shitta Bey tẹ́ bá wo orúkọ yẹn ayankifáyé ẹ ni ó dẹ̀ mọ́ mi lórí láti kékeré Rammy táwọn èèyàn máa ń pè Abdulrahim ni Rahim ṣùgbọ́n nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ tíátà láti kékeré náà ti máa ń pè mí bẹ́ẹ̀ torí those days bàbá wa kan wà náà tó ń jẹ́ Rammy Shitta Bey lọ́ọ̀yà ni wọ́n lẹ́kọ̀ọ́ tó ń ṣeré àbí orúkọ kòkè tó ń jẹ́ bàbá wa Rammy Shitta Bey ló ń jẹ́ so gbà tẹ́mi bẹ̀rẹ̀ sí grow up láti máa ń pè mí ní Rammy ìyá wa kan wà ń gbà yẹn nísàlẹ̀ Èkó Èrèwùmí ló máa ń pè mí. Èrèwùmí. gbogbo ẹni ẹ̀fọ́ máa ń pè Rammy Èrèwùmí so orúkọ yẹn ó bo Rahim mọ́lẹ̀ so orúkọ yẹn lẹ́wà ní gbogbo certificate tí mo ní ìyẹn lèmi náà ṣe kú tẹ̀ra mọ́ nígbà tí màá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà pé Rammy Shitta Bey pẹ̀lú mi àní Rẹ̀mí àdáhùn bó ṣe mọ̀ pronounce ni ẹlòmíràn àní Rammy àdáhùn but my name is Rammy Adebayo Shitta Bey ọmọ Èkó pàtàkì lólùpẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń pè mí. bàbá kíkí tó sọ̀rọ̀ ń pa torí mo fẹ́ ká fọ́ Èkó díẹ̀ lé ní mo tán kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ̀rọ̀ ń pa Èkó. ẹ sọ̀rọ̀ Shitta Bey ní ẹni báwo lórúkọ yẹn ṣe jẹ́ Shitta Bey orúkọ Èkó ni Shitta ni làwọn forefather wa ń jẹ́ bọ́ àwọn forefather mi náà kọ́kọ́ kọ́ mọ́ṣáláṣí lẹ́kọ̀ọ́ ẹnu mi gbà láti sọ pé àwa la mẹ́sìn mùsùlùmí wọ̀lú Èkó. ẹbí Shitta. bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ wà Martin Street mọ́ṣáláṣí Shitta tí ò sí mosque lẹ́kọ̀ọ́ bàbá mi náà kọ́kọ́ kọ́ Ibrahim Shitta. so nígbà tí bàbá ń ṣe owó tó ń ṣe ń gbà yẹn tó ń ṣòwò eyín erin wọ́n máa ń tò fáwọn ará Ivory Coast nǹkan kan náà máa ń tà fún gbà yẹn wọ́n wá fi bàbá joyè ní Turkey oyè yẹn ní Bey ṣe mọ̀ pé generation yẹn ti gùn gan bí Bey ṣe mọ́ bàbá lórí nìyẹn lọ́sẹ̀ wá pè ní Shitta Bey ṣe mi máa ń sọ pọ̀pọ̀lọpọ̀ Shitta tẹ ẹ bá rí gan tó bá máa wádìí torí Shitta wà l'Abẹ́òkúta o Shitta wà ńlọrin o tẹ bá wádìí ẹ̀ délẹ̀ Shitta ò pé méjì ẹ̀yọ̀ kan ni. ìyẹn ni pé Shitta Surulere náà tá bá máa wádìí gan gbóyún ẹjọ́ rògbò náà ni. Shitta Bey lórí Surulere àwa la kúrò lẹ́kọ̀ọ́ àwa tẹ̀lé sí Surulere àwa láti Surulere láti ń pè Surulere ní New Lagos. ìyẹn ni pé Wizkid gan wájú bá wọn bá àdúgbò lélẹ̀ yìí ó ti gbọ́ nìyẹn pé ní Oǹdó lẹ ti bẹ̀rẹ̀ tíátà. Oǹdó mo ti bẹ̀rẹ̀ tíátà. mo fẹ́ mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ń sọ nípa ìtàn tíátà nǹkan kan mi ò sábà gbọ́ pé Oǹdó ẹ bá mi sọ díẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ tíátà ní ilé ìwé ló jẹ́ ń bẹ̀rẹ̀ tíátà l'Oǹdó nígbà tí Addis Ababa máa kó lọ́dọ̀ bàbá Sàlá ní 79. Addis Ababa. that is Deji Bankole Theatre Addis Ababa ọkọ Emily Onikaba tó máa yapa lọ́dọ̀ bàbá Sàlá ní 78 79 or so ọmọ Oǹdó ni Oǹdó ló wá Oǹdó ló ti wá recruit àwọn èèyàn ló recommend mi pé bàbá kan wà mí tó gbóná tíátà àjọṣe àdìsá káàbọ̀ káàkiri gbogbo Nàìjíríà ni dé Kútọ́nù dé Ghana dé gbogbo ẹ̀ ọlọ́ni rí yẹn àwọn ni group wọn ni mo wà that is Deji Bankole Theatre Addis Ababa àwọn tó bá ti pẹ́ wọn mọ tí mo sọ yẹn wọ́n bá yín lọ gidigidi inú wa máa dùn báyìí ni. àdìsá káàbọ̀ freedom oríṣiríṣi eré ó gbèrò àjọgbé káàkiri gbogbo Africa country ni nígbà èdè north ní everywhere
so àṣeyẹn tí pàtó di 1980 mo decide pé èmi náà fẹ́ dá dúró mo fẹ́ dá gúrùpù tèmi lẹ̀. ẹni sùúrù bàbá mi ẹ ṣe mò ń gbádùn ṣé a lè sọ pàdé sábà bá kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ ìtàn yín. no ọ̀gá mi ni tí ẹ ní sọ pé bóyá pé. wọ́n tún dolóògbé sùkọ́lọ́ bá mi fọ̀rùn kẹ́wọ̀n ọ̀gá mi ni wọ́n. ìgbà wo lọ̀rọ̀ ẹgbẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn tíátà ṣó ti wà látọ̀dọ̀ gba bàbá Ògúndé mọ́ra àwọn títí ní ẹ bá mi sọ bí ọ̀rọ̀ ẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀. ó ti wà tipẹ́ o látàyè bàbá Ògúndé náà ti kóra wọn jọ tó ti ń ṣẹgbẹ́ wọn àwa máa ń gbọ́ lókèrè ní àsùnmọ́ wọn torí àtó débi tán wà. wọn ò fún lórúkọ ń gbà yẹn sá. létà náà fún lórúkọ tó di Association of Nigerian Theatre Arts Practitioners. so wọn bàbá Ògúndé lọ bẹ̀rẹ̀. àwọn náà bẹ̀rẹ̀ àwọn náà ni president ẹ̀ àwọn dẹ̀ ni president for life tó fi kú lẹ́yìn táwọn kú ládé lọ́ọ́ fi jẹ. wọ́n ní chairman gbà yẹn náà even kí bàbá Ògúndé tó kú chairman wà wọ́n ti ṣe ìpàdé yẹn láàrin ara wọn lọ́sọ̀ọ̀sà wọ́n ti jọ agree pé kan ní state branch so that anybody ò ní máa lọ dá oríṣiríṣi tí ẹ lẹ̀ OSTP ODTP OPP kákó mọ̀ pé ẹgbẹ́ ẹyọ kan ni wọ́n lè jọ ti agree lọ́ fi extend sọ́dọ̀ tàwa tó Ondo state lèmi lè sọ pa ẹ̀ tí bàbá wa Jimoh Aliu jẹ́ first chairman tí Wọlé Ògúndípẹ̀ jẹ́ vice chairman wọn tí Táyé Arógun Martin dẹ̀ jẹ́ secretary. nígbà yẹn ìwọ tó bá wá ń ṣe tíátà tó bá darapọ̀ mọ́ wọn wọ́n máa ń kó ẹgbẹ́ ńgbà yẹn. ẹ ṣe gọ́vnà ANTP ní Èkó. bẹ́ẹ̀ni fọ́dún 4. ṣẹṣẹ lóńdó àti kí n má bí lọ́wọ́ yín pé Oǹdó ẹ̀yìn kí ló tẹ̀ ń ṣe ló jẹ́ pé kò lẹ́tí wá ṣe. tó ṣẹlẹ̀ ni pé nígbà tí ọ̀rẹ́ mi ti pàdé ọ̀rẹ́ mi Arómirẹ́ yẹn tó dẹ̀ ti jọ́ mi Èkó tó jó ní tíátà ẹgbẹ́ mi ó force mi mo move wá sí Èkó. kò lẹ̀ wá. mo ti wá kó lóńdó so mo ti wá wà lẹ́kọ̀ọ́ àti ń ṣe stage in theatre àti ń ṣe home video ṣe gbogbo ẹ̀ níbí kó tó di pé ọ̀rọ̀ governorship sílẹ̀ àwọn bàbá kan wa ló ti wà ń bẹ̀ bàbá wa kan ló ti wà ń bẹ̀ kí bàbá Sùwé tó débẹ̀ àwọn kan ló ti wà ń bẹ̀ kí àwọn aládé tó débẹ̀ ìgbà tí àwọn aládé fẹ́ wọlé lèmi náà wò wípé ẹgbẹ́ yìí ti dà àwa náà lè bá wọn ṣe mo lè máa lọ meeting ìgbà náà máa ń gbé meeting kiri ni wọ́n lè ní Ìlọrin ní meeting ANTP wà wọ́n lè ní Oǹdó ni wọ́n lè ní Ọ̀ṣun ni wọ́n lè lẹ́dọ̀ a máa lọ gbogbo wa kóra wa jọ akóra wa pọ̀ àríra wa dáadáa so nígbà táwọn aládé fẹ́ jáde mo lè ṣe secretary ẹgbẹ́ yìí mo wá bá wọn dùn mi ò wọlé torí location ò jẹ́ aráyé ńgbà náà gbogbo àsìkò tó yẹ ká wá àwa ìjọ tó fẹ́ dìbò náà ni mo wá bá rí pé mo fìdí rẹmi Débọ̀ Ṣówẹ̀mí mọ́ wọlé wọ́n ṣèjọba tí wọ́n 4 years ó kọ́ bàbá Sùwé mo wá rò pé mi fẹ́ ṣe gọ́vnà mọ́ mi fẹ́ ṣe secretary mọ́ chairman yẹn gangan ni mo fẹ́ ṣe. yẹn gọ́vnà lẹ́mí. kò tí ì di gọ́vnà gbà yẹn chairman ló ń jẹ́ ńgbà chairman nígbà yẹn bàbá Sùwé náà bá tún dù ú abájọ fi gbàgbàgbà ńgbà náà. àti bàbá Sùwé lọ́dún yẹn. àti ẹ̀rẹ̀kẹ́ni ṣọ́ọ̀bù bàbá Sùwé bá ná gbogbo wa tó lórúkọ ìbò yẹn lọ́dún náà. mo fẹ́ mẹ́ni tó gbé last o ọ̀rọ̀ alẹ́ náà máa fẹ́ mọ̀. ẹ̀rẹ̀kẹ́ni ṣọ́ọ̀bù ọ̀rẹ́ mi ni Timothy Agboola òun ló gbé ẹ̀rọ pé mi gbé third ẹ̀rọ pé mi gbé second gbìyànjú Ṣókò gbé third bàbá ẹ̀rẹ̀kẹ́ fi ìdí ìrẹ́mú pátápátá. àwọn ṣàṣe gbogbo kinní yẹn lọ́dún náà lọ́hùn bàbá Sùwé bá wọlé a ní mo fẹ́ jẹ gọ́vnà yìí sẹ́ mo fẹ́ jẹ chairman sẹ́ pàtó wàá fẹ́ lọ dìbò yẹn náà wàá lọ fún constitutional conference náà wàá change chairman yẹn sí gọ́vnà so àwọn local government wàá jẹ chairman wọ́n wá ní unit coordinator wọ́n wá ti change sí gọ́vnà constitution tó fẹ́ gbà wọlé yẹn àṣàjọ bẹ̀rẹ̀ àwọn èèyàn fún mi support bàbá Sùwé fúnra ẹ̀ dúró tán pé bàbá Sùwé kò come back ó wá jẹ́ èmi àti Ṣòkòtì àtẹ̀rẹ̀kẹ́ gbogbo yẹn náà lẹ́tọ́ látún padà wá ṣùgbọ́n Ọlọ́run jẹ́wọ́ títóbi ẹ̀ bó dẹ̀ jẹ́ pé mi ìmọ̀ tí mo ṣe ń gbà náà torí kò yé mi bí mo ṣe win náà òye àwọn èèyàn jáde pé Shitta Bey la fẹ́ wọ́n dẹ̀ dìbò mo dẹ̀ wọlé. nígbà ló wá di pé ìyípadà dé tó di pé ẹ̀ ń wà lórí stage ẹ̀ ń lọ káàkiri mo fẹ́ kẹ́ yọ̀nà nú ẹ̀ fún ṣe wá di pé ó di pé à ń gbé torí mọ̀ pé gbà yẹn ẹnáwó tó fi ń ya iṣẹ́ ń gbà yẹn mílíọ̀n ni báwo ló ṣe yí padà láti gbà yẹn
tó wá di pé à ń lo kámẹ́rà nǹkan fi ṣe. ṣé eré gbàtà wà ń ṣe tíátà yẹn àwa ò tí ẹrù palẹ̀ báwọn ṣe fíìmù pọ̀pọ̀ tó bẹ̀rẹ̀ àwọn Yorùbá first Yorùbá films ńgbà yẹn táwọn bàbá Kọ́lá Balógun and so on tó ń ṣe ńgbà yẹn àwa ò àrò káwá ṣe máa ṣe tíátà tiwa ká máa jẹun ọ̀nà táwọn gbà ṣe tiwọn nìyẹn torí pé bó ní mílíọ̀nù ò lè ṣe ìlú là ń pa tá a bá tà tán skul kan láti máa ń tà jù St. Louis àwọn obìnrin ló wà ń bẹ̀ a máa ń pa 1,000. nígbà yẹn skul ẹ̀ẹ́dẹ̀ lè rí ṣe bóyá lè ṣe lẹ́ẹ̀mejì lọ́dún lè ṣe so gbàtọ́rọ̀ fíìmù dé tó di pé àwọn bàbá wa bẹ̀rẹ̀ sí ṣe ayé tó ń ṣe jáyé sí mi ṣe àwọn fíìmù sí wọn ń gbà yẹn a máa ń wò wọ́n bí Ọlọ́run ni pàṣátọ̀ yẹn ló jẹ́ bí pàdí mi òun gan ló ràn tíátà mi lọ́wọ́ torí gbà tí máa bẹ̀rẹ̀ tí mi ò ní anybody òun ló ní kí wá káwọn ti school àwọn tó rọ̀ ní cultural master also ní Jubilee Community Grammar School Ondo so òun ló kọ́kọ́ kó obìnrin 10 ọkùnrin 10 fún mi tí mo fi bẹ̀rẹ̀ group mi tàdé ń ṣeré yẹn káàkiri so nígbà tó ó wá fẹ́ ṣe fíìmù ó wá invite àwọn tó náà mọ̀ láti wá bá ṣe fíìmù nígbà yẹn reversal ti wá dé kì í ṣe optical reversal tún owó tiẹ̀ tún wálẹ̀ díẹ̀ ju optical lọ reversal ni Passato fẹ́ ṣe tóró náà ti gbé fíìmù kiri gan kò sí fíìmù tí ó market wà ló fẹ́ ṣe fíìmù wá káwọn èèyàn ó kéré jọ gan Aládé Arómiré ni director èmi ni production manager. bí ọdún wo nìyẹn sàn. 80s náà ní bí 89. towards the end of 80s. Towards the end of 80s. So Passato ṣá kéré yẹn jọ gbogbo apàdé a ṣe production meeting I introduce ara wa bàdí Shitta Bey ni mo ní Shitta Bey ni ẹ ọmọ Èkó ni ẹ náà mo ní ẹ ọmọ Èkó lèmi náà Arómiré ni mi. Aládé ti ní opportunity láti travel lọ sí Germany pàtó dé o ti rí videoscope lọ́hùn eléyìí tán bá kí kíṣẹ́ẹ̀tì lè máa kì sí ẹ bá ti kì sí ó máa ṣù sára ògiri àwọn èèyàn á wò ó dẹ̀ clean àwọn èèyàn á wò bó bá ṣe súnmọ́ yìí sí ló ṣe máa tóbi sí ó ṣàtọ̀ pé kí jẹ́ ká ṣe fíìmù kan kíní kan. bàbá ẹ bá mi dárúkọ àwọn díẹ̀ tẹ́jọ kópa nínú eré yẹn fọwọ́n tó bá ń wò tó ń bá yín lọ bóyá àwọn tó wà ní bẹ́ẹ̀ ni bóyá àwọn tó tilẹ̀ bá mi dárúkọ 2 3 4 5. bàbá Chasulumo wà ń bẹ̀ bàbá Wande wà ń bẹ̀ Ògúnmájẹk Ọlọ́fà náà Fọ́kòkò èrò pọ̀ gan nú ẹkùn o èrò pọ̀ o Francis Dáramọ́lá tó jẹ́ Fádèyí ìgbà yẹn àwọn èrò pọ̀ okun Pàárẹ̀ Ìwùmí bàbá àwọn Múkàrè èrò pọ̀ gan màmá ẹ̀fọ́ ṣe èrò pọ̀ gbogbo group aisho pẹpẹ wà ń bẹ̀ èrò pọ̀ gan ẹ máa rò pọ̀ fẹ́ ya optical film ni níbo ń ṣe gbé gbogbo èrò yẹn là ya fíìmù yẹn pàtó wàá yà tán wá ní ọ̀fẹ́ fi ṣe experiment ni tó sọ nìyẹn. bàbá ìgbà wo ni ṣé pàtó àwọn gómìnà lè kó ọmọ ẹgbẹ́ náà ẹ̀kọ́ tẹ kó travel lọ UK ńgbà yẹn báwo ni ṣé pàtó àwọn gómìnà ńgbà yẹn ni àbí. ìgbà tí mo wà ẹ rí Ọlọ́run mọ bó ṣe máa ń ṣọ̀rọ̀ mi mo máa ń sọ fáwọn èèyàn pé ọ̀rọ̀ tèmi fúnra mi ò yé mi. nígbà tí mo di gómìnà yẹn ni mo meet ọmọbìnrin kan ní ìlú Ìbàdàn Alúwẹ̀ ló ń ṣe Sunday Ọmọbọ́láńlé ló ń ṣe kò mọ wà lọ lálẹ́ òun ló ṣàgàrí táìpù lágbàgbà yẹn gbà yẹn Shitta Bey wà ní nọ́mbà ẹ̀. bàbá o. mo wá pàdé ọmọbìnrin yẹn lọ́hùn Michael Adé ló ṣeré àwọn náwó àwa náà náwó àjọ eléré tẹ́mi bá ná 1,000 ẹ mọ̀ pé eléré á pè mí ní 500 times gẹ́gẹ́ bí olórúkọ àwọn ná dọ́là ná gbogbo ẹ̀ eléré kan kí wọ́n briefly ó kàn jókòó ti obìnrin kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ni pé who is this man ṣé ó ṣe ju jẹ́ tíátà lọ ni bá ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ṣàfihàn kàdẹ̀ àbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ló wá sọ fún mi pé àwọn plan kìnnìkan ní UK lòun ti wá o òun náà padà lọ lọ́tún la báwọn plan kìnnìkan ní UK tí mo bá lè wá ṣé mo ti travel rí mi ò wá UK rí o mo ti travel rí bọ̀ mi ò dé London rí o àní mi ò ní passport ó lè wá Nàìjíríà yìí that was 2002 mo ní mo wà Nàìjíríà kí ló fi ń ṣe yẹn mo ń ṣayé mi wọ́n dẹ̀ gbé ẹni gọ́ọ̀nà ní jẹ́ta mo ní màmá yìí mi ò ní passport gbọ́dọ̀ get passport o tó ń bá ti dọ̀hún nísìn mo máa forúkọ mi lẹ̀ kí n mú èèyàn méjì tó bá wù mí
àwọn fẹ́ ṣe award night ká gbọ́dọ̀ wá along the line kí ni yẹn ètò yẹn lọ ó di pa bẹ̀rẹ̀ sí spread ẹ̀ kọjá méjì tá a jọ sọ àṣàbẹ̀rẹ̀ sí sọ. ṣe dé ẹgbẹ́ lọ sọ fún wọn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. àìní sọ nígbà tó fún mi ní hajj tí Tinubu kọ́kọ́ fún wa ní hajj 5 àwọn ọmọ ẹgbẹ́ ló pè mí kọ́ hajj tèmi wá padà lọ ìyàwó Tinubu ló pè mí lálàjì lálàjì ẹ̀rọ mi ò ń ṣàlàjì ọ̀gá fún yín ní hajj mi ò lọ why àwọn nígbà táwọn ọmọ ẹgbẹ́ dẹ̀ ti lọ kí ni ẹ̀yin máa lọ lọ́dún yìí in fact mi ò believe pé mo kọ̀ rò pé àpòjọ fi ṣeré London náà ti pè mí wálé pé ẹ lọ hajj ní November ẹ dẹ̀ lọ jókòó sí London wọ́n ti wá yín láláùsá so ọ̀rọ̀ àwọn ọ̀dùn lásán lọ ẹ jẹ́ ká fìyẹn lẹ̀. ẹ wá dé ẹgbẹ́ lọ sọ pé wọ́n wá yín ní. wọ́n mà ní a tún máa lọ. bẹ́ẹ̀ ṣe máa lọ sọ yẹn lẹ́gbẹ́ ó máa dá wàhálà lẹ̀ ta ni ò ní fẹ́ lọ lọ́nà. tó bá qualify náà ni bá ṣe expand nìyẹn níwájú ọlọ́run àti ìyàmú ṣàdúpẹ́ fọlọ́run pé mo lead the 27 members of the association out of this country lọ gba FINE award ní UK. ọ̀pọ̀lọpọ̀ tẹ̀dẹ̀jọ́ lọ ó lè já kọ́kọ́ tó kọ́ kúrò lù yín nìyẹn. first time gbogbo wọn first time àwọn tó ti lọ bí àwọn Kújídé ti lọ ńgbà yẹn àwọn Aládé Arómiré àwọn yẹn ti lọ àwọn kọ̀ọ̀kan tó ti lọ sí mẹ́ àwọn tí ò ti lọ the least person ní Wùmí Yétúndé Wùmí àwọn náà lọ ń gbà yẹn. a ti parí gbogbo ètò mo wá jókòó sí Femina obìnrin yẹn dé lọ́dún náà àwa jókòó sí Femina à ń ṣe fàájì èmi ẹ̀ ń sọ̀rọ̀ à ń sàwọn kankan Yétúndé kan kì mí ní. ọ̀rẹ́ rẹ̀ mi ìpẹ̀lẹ̀ sáà kíní kan gómìnà wa ọba lọ ó kí obìnrin yẹn náà mo lè láìka ọmọbìnrin bó ṣe máa ń sọ̀rọ̀ o ní ẹ̀ ṣé orúkọ ẹ̀ ò sínú kíní ẹ̀ mo ní kò sọ orúkọ ẹ̀ ń bẹ́ o APC mo ní ṣoṣù lè gbà ní APC máa support ẹ̀. The woman pay for me and Yetunde tickets.